ọ̀rọ̀ àrírú eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀. so ọ̀rọ̀ kìí sì tóbi káfọ̀ bẹ́ẹ̀ ẹnu náà láì sọ ìdí láì jókòó ẹ̀ eléyìí náà tí wọ́n gbé sí ìta yìí kìí ṣe nǹkan tí a fẹ́ sọ pé ó jẹ́ kàyéfì tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọgbọ́n tá a bá fẹ́ rí kọ́ náà ni a kàn máa fi ojú wò orí ẹ̀ nítorí DNA yóò tú gbogbo ìdílé tó wà ní orílẹ̀-èdè yóò tú kátó pátápátá lọ́tí a bá níyẹn la fẹ́ máa ṣe tá a bá bẹ̀rẹ̀ ojúlé mẹ́wàá ní ibi tá a wà yìí pé ojúlé mẹ́wàá mo mọ̀ pé ilé mẹ́sàn-án á dàrú mẹ́. ṣé Abíọ́lá gan ló ní àwọn ọmọ wọ̀nyẹn tí wọ́n bí àdúgbò ńkọ́ wọ́n ní inú bí ọmọ 103 tí wọ́n ní Abíọ́lá bí wọ́n nígbà tí wọ́n ó fi ṣe àyẹ̀wò wọ́n ní 55 péré ló jẹ́ ojúlówó ọmọ wọ́n ní àwọn 47 yòókù wọ́n jẹ́ ọmọ àlè wọ́n ṣàlàyé síwájú pé ọmọ Kudirat Abíọ́lá torí wọ́n ní Kudirat Abíọ́lá ní ìyàwó kejì wọ́n ní àwọn ọmọ tiẹ̀ wọ́n ní àwọn méjèèjì ní gbogbo wọn ló jọ ọmọ ọkọ gan. Nígbà tí ròyìn yìí délẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọ́n ní nírú àwùjọ wa àwọn kan ní àlè fẹ́rú ẹ̀kú ṣùgbọ́n àgbàlagbà olóyè lẹ́jẹ́ ilẹ̀ rúṣì. ẹ ṣe. DFASH Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. DFASH Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call DFASH Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. DFASH Express Logistics Services. Your convenience is our priority. ìyàwó ẹ̀ wá lẹ́pọ̀ oye bí iṣẹ́ ti bẹ̀rẹ̀. ẹ rárá a máa bẹ̀rẹ̀ sí mo ní ṣé ìyàwó ẹ̀ wá lẹ́pọ̀. àmọ́ àgbà bá ṣe fọ́dàmù. mo kí yín níbi tẹ́ ẹ ti ń wò wá jákèjádò àgbáyé Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ́ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ mo ní lámèyító àwùjọ níkàlẹ̀ tí wọ́n sì tún jẹ́ olóyè Yunus Ojúṣínà Òkèyìnsà. akéyìn ẹ ṣeun akú àṣepọ̀ ọdún ẹ ṣeun o. a sì kí gbogbo mùsùlùmí káàkiri gbogbo àgbáńlá ayé akú ọdún akú yèdún ìnáwó ṣọpọ̀ ẹ̀ láàyè àti ní ààyè eré àkí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV tó òkè òkè tẹ́mi ń rú sí òkè òkè náà lẹ́mọ̀ lọ. àmín ẹ ṣe gan. ẹ ṣeun. Jamiu Abíọ́lá tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ MKO Abíọ́lá nínú ìròyìn kan tó jáde níbẹ̀ ó sọ wípé àwọn ọmọ Abíọ́lá ti ṣe àyẹ̀wò DNA tá a mọ̀ sí DNA test láti mọ̀ pé ṣé lóòótọ́ ṣé Abíọ́lá gan ló ní àwọn ọmọ wọ̀nyẹn tí wọ́n bí àdúgbò ńkọ́ wọ́n nínú bí ọmọ 103 tí wọ́n ní Abíọ́lá bí wọ́n nígbà tí wọ́n ó fi ṣe àyẹ̀wò wọ́n ní 55 péré ló jẹ́ ojúlówó ọmọ wọ́n ní àwọn 47 yòókù wọ́n jẹ́ ọmọ àlè wọ́n ṣàlàyé síwájú pé ọmọ Kudirat Abíọ́lá torí wọ́n ní Kudirat Abíọ́lá ní ìyàwó kejì wọ́n ní àwọn ọmọ tiẹ̀ wọ́n ní àwọn méjèèjì pé gbogbo wọn ló jọ ọmọ ọkọ gan. Nígbà tí ròyìn yìí délẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọ́n ní nírú àwùjọ wa àwọn kan ní àlè fẹ́rú ẹ̀kú ṣùgbọ́n àgbàlagbà olóyè lẹ́jẹ́ ilẹ̀ rúṣì.
tó ẹ ṣe ọ̀rọ̀ àrírú eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀. tó ọ̀rọ̀ kìí sì tóbi káfọ̀bẹ́ ẹnu náà láì sọ ìdí láì jókòó ẹ̀ eléyìí náà tí wọ́n gbé sí ìta yìí kì í ṣe nǹkan tí a fẹ́ sọ pé ó jẹ́ kàyéfì tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọgbọ́n tá a bá fẹ́ rí kọ́nú ẹ̀ ni a kàn máa fi ojú wò so àwọn ẹ̀kọ́ tó bá lè kọ́ wa náà gẹ́gẹ́ bí ẹ ṣe sọ yìí tí a gbọ́ gbígbọ́ tá a gbọ́ náà bẹ́ẹ̀ bá kọ́kọ́ gbọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi o mo rò pé tó ẹ̀yin tí kì bá ṣe pé bí onílé ò bá kú àbí à ń pòwe kan ojúde ò ní hu koríko bólóde òkú àdàfún ojúde ò ní hu koríko tí ò bá sí ikú Abíọ́lá mi rò pé irú eléyìí tí lè wáyé báyìí gbé ká sì máa sọ pé ọmọ Lágbájá lélẹ̀ ọmọ tàmẹ̀dò lélẹ̀ ń mọ̀ pé kò lè wáyé bẹ́ẹ̀ àmọ́ ẹ jẹ́ ká wá padà sí reality ẹ wo àdúrà àwọn ọmọ tí wọ́n sọ pé wọn kì í ṣe ọmọ ọ̀pọ̀ tí wọ́n sọ wípé wọn kì í ṣe nítorí tẹ̀mọ̀ àwọn ni wọ́n dọ̀hùn ni wọ́n tọ̀hún bọ̀ àwọn ni wọ́n dẹ̀ lọ ṣe àtẹ̀jáde yẹn ń sìn wọ́n mọ̀ pé lẹ́yìn àtẹ̀jáde yìí àwọn míì náà nǹkan míì máa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ a rí pé inú àwọn tí wọ́n sọ pé wọn kì í ṣe ọmọ ọkọ náà nísìn àwọn náà ààrẹ inú wọn tó máa sọ pé DNA tí wọ́n ṣe àwọn ò fara mọ́ so àti lè kàn déédé ń sìn ká ti jump into conclusion pé báyìí ni àbí báyìí ni so kí lèrèdì tí wọ́n fi ṣe DNA yẹn ṣé gbogbo àwọn ọmọ Abíọ́lá pátápátá ni wọ́n jọ fọwọ́ sí tí wọ́n sọ pé àwọn fẹ́ ṣe DNA test kí sì ni nǹkan tó fà á tí wọ́n fi sọ yìí pé DNA test ló kù káwọn ṣe lẹ́yìn ikú bàbá àwọn so eléyìí ni ká wá jókòó ká rò dáadáa ká tún wá padà sí ọ̀dọ̀ àwọn obìnrin wa lórí àwọn tí wọ́n sọ pé wọn kì í ṣe ọmọ ọkọ yìí nítorí tó a bá wà lọ tá a wà bọ̀ náà at the end of the day náà wọ́n nínú wọn náà a rí pé ìtí kò ní jẹ́ bẹ́ẹ̀ náà máa wà torí nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣe irú nǹkan báyìí tá a ti rí bí 47 wọ́n ní kì í ṣe ọmọ ọkọ so automatically wọ́n tún ṣe lọ ṣe é bọ̀ náà a sì tún rí nínú wọn náà tí yóò tó rí bẹ́ẹ̀ àwọn ọmọ ta ló rí bẹ́ẹ̀ kí báwo ni ìyá wọn ṣe tí yóò fi jẹ́ pé bàbá wa Abíọ́lá ni wọ́n sọ pé ó ní wọ́n ásà ní nǹkan tí obìnrin yẹn ní àdìsọ́kàn ó tó sọ pé Abíọ́lá mo fẹ́ gbé fún ṣé kò mọ̀ pé ẹlòmíín tún bá òun ní àjọṣepọ̀ ní àkókò yẹn ni mélòó ń bàbá ní ṣé ẹ̀kan náà ni tó fi sọ pé àwọn lòun gbọ́dọ̀ gbé fún so àwọn ọbẹ̀ yẹn ló yẹ kí a tàn mọ́lẹ̀ sí dáadáa ká dẹ̀ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ tó pọ̀ pàápàá jùlọ látọ̀dọ̀ àwọn obìnrin wa láyé àtijọ́ nílẹ̀ Yorùbá nǹkan tí ó ti ní lójú jọjọ òun náà ni kí obìnrin ó yan àlè ó gbé oyún àlè wá sílé ọkọ kódà nínú àwọn àṣàyàn ọ̀rọ̀ kan wà pé tọ́mọ àlè ilé kan ò báyìí tí dàgbà náà ní ilé ọ̀hún sì ń tòrò so automatically a rí i pé Yorùbá ò fara mọ́ irú nǹkan Yorùbá mọ̀ pé ọmọ àlè ó jẹ́ nǹkan àìtọ́ nínú ilé ọkọ ni àwọn ìdílé kan wà tó jẹ́ pé wọ́n máa ń ṣe àwọn orò ilé kan fún àwọn ọmọ eléyìí tí kì bá ṣe ọmọ ọkọ àwọn ní nǹkan tó máa ṣe so ó jẹ́ ká mọ̀ pé Yorùbá attach importance mọ́ ìṣòótọ́
fún obìnrin nílé ọkọ. So ọ̀rọ̀ yìí bó ṣe wá rí, gbogbo àwọn tí a jẹ nǹkan ìbá wa ṣí mọ́ lórí nínú àwọn tí wọ́n gbé ọmọ wá yìí, ó yẹ kí wọ́n mọ̀ pé nǹkan tó tini lójú jọjọ ni. Ìyẹn ní ìkejì, tí àwọn ọmọ wọ̀nyí tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí, tí ìyá wọn bá ti wá kú ńkọ́, ìtíyà ẹ̀ bá ti wá kú nínú wọn ńkọ́, bàbá wo ni wọ́n fẹ́ tọ́ irú ọmọ bẹ́ẹ̀ fẹ́ wá tọ́ka sí pé bàbá òun rèé? Nítorí ẹni tí ìyá ẹ̀ bá ṣì wà láyé ńsìn, inú àṣàyàn ọ̀rọ̀ Yorùbá kan pé tí ẹni tí ìyá ẹ̀ bá ìkú kò tí kó lọ́mọ àlè kò tí lè máa pe rẹ̀ lọ́mọ ọkọ, torí ó lè tọ̀la kí ìyá ẹ̀ sọ pé òun kọ́ lòun, bàbá ẹ̀ kọ́ ló ní. So irú àwọn yẹn ń sìn, ìtí ìyá ẹ̀ bá ti wá kú, ta ni kó tọ́ka sí? Ẹni tí ìyá ẹ̀ bá ṣì wà láyé nínú wọn, a mọ̀ pé ó sì lè sọ pé rántí pé ẹni báyìí náà ni ó dáṣẹ́ ìwọ ọmọ yìí, mo kàn mọ̀ọ́mọ̀ mo tiẹ̀ mọ́ bàbá yìí lọ́rùn ni. Ìyẹn bẹ́ẹ̀, ǹjẹ́ ó wá yẹ kí àwọn obìnrin wa kán máa torí pé ẹnìkan ní ọrọ̀ kí wọ́n wá ní oyún fún ẹni tó dàgbókù díẹ̀ kí àtò fún, wọ́n wá gbé lọ fún ẹni tó ní ọrọ̀? Tó yẹ kó rí bẹ́ẹ̀. Ara nǹkan tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń fà, òun náà ni à ń rí yìí. Nítorí nígbà tí ẹni yẹn ń ṣe irú nǹkan bẹ́ẹ̀, wọ́n lè mọ̀ pé irú nǹkan báyìí sì lè wáyé, pé bóyá àṣírí báyìí sì lè tú, wọ́n lè mọ̀ ní gbogbo àkókò yẹn, wọ́n ronú débẹ̀ tí wọ́n fi ṣe. So ìrònú wọn ò ju wípé ọlọ́rọ̀ ni bàbá yìí, èmi náà fẹ́ jẹ nínú ẹ̀, mo fẹ́ nípìn nínú ẹ̀, mo fẹ́ wà nílé ọlá, mo fẹ́ kọ́ ọmọ mi wà nílé ọlà. Whereas ọmọ ọlọ́mọ ni ẹ fẹ́ gbé wá sí ilé ọlá ọlọ́lá yìí. Wọ́n sì ní orúkọ ń roni, orí kì í rònìyàn, gẹ́gẹ́ bí orin àwọn ìyá mi kan tí wọ́n kọ́ ń gbà kan, orúkọ ń roni, orí kì í rònìyàn. So irú yẹn sìn, ṣé orúkọ oríkì ìdílé ibi tí wọ́n ti ṣẹ̀dá ẹ̀ ṣé kò ní máa rò ó nínú ilé onílé tó wà? So wọ́n á jẹ́ ìdílé ìdílé onífáni, àbí ìdílé oníṣègùn, àbí ìdílé kan ló ti wá, níwọ̀n ẹ̀jẹ̀ ẹ̀ ló gbé wá sí ọ̀dọ̀ ẹ̀yìn Abíọ́lá nísìn, tí àwọn ò kì í ṣe ìdílé babaláwo, ṣé kò ní rò ń bẹ̀? Nítorí àṣà ìdílé tí à ń rò níbi báyìí. So àwọn nǹkan wọ̀nyẹn ló yẹ kí àwọn obìnrin kí wọ́n ti kọ́kọ́ rò síwájú kó tó di pé wọ́n máa gbé irú àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ní àkókò ìbí àṣìṣe ń sọ̀rọ̀ yìí o, tí a mọ̀ pé mo ti sọ ṣáájú pé mi ì tí ì lè fi gbogbo ẹnu sọ wípé àwọn gbogbo 47 yẹn o, torí bí àtẹ̀jáde yẹn ṣe jáde, ẹ rí i pé àwọn náà máa bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ ń sìn wípé àwọn ò fara mọ́ àtẹ̀jáde èsì àyẹ̀wò tí wọ́n ṣe fún àwọn náà máa bẹ̀rẹ̀ sí lọ káàkiri. Ẹni tí ó lọ ilé ọjọ́ máa wà ńbẹ̀ náà ní ìsìn. Tó bá wá jẹ́ pé gbogbo àwọn obìnrin wọ̀nyí ni bàbá bá fẹ́ níṣu lọ́kà, tí wọ́n ṣe marriage fún legally, tó sì jẹ́ abẹ́ òrùlé bàbá náà ni wọ́n ti gbé oyún ìwá, bàbá ló lọ́mọ. Lábẹ́ òfin abẹ́ òfin bàbá Abíọ́lá ló lọ́mọ. Wọn bá gbọmọ wá látọ̀dọ̀ alápẹ̀rẹ̀, ẹni bí àgbọ̀ngbò ti gbé wá, ẹ bèrè lọ́wọ́ àwọn lọ́ọ̀yà, wọ́n á sọ fún yín. Tó bá jẹ́ pé legal marriage lẹ ṣe, tẹ́ ń gbọ́rọ̀ mi yé, tẹ́ ẹ lọ olórùka court marriage àbí tó ń ṣe registry nǹkan lẹ ṣe, tó sì wà lábẹ́ òrùlé yín, tó bá lọ gbé oyún kan wá láti ibì kan, ẹ̀yin lẹ lọ́mọ, property yín ni. So
gbogbo àwọn tí a ti ń sọ yìí èmi ò rò pé bàbá ṣe irú àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ pẹ̀lú wọn àmọ́ tá a bá tún wá fojú wò ó lọ tá a bá fojú wò ó bọ̀ náà gẹ́gẹ́ bí bàbá ṣe jẹ́ aláàánú tó jẹ́ ẹni tó jẹ́ pé ó fẹ́ràn láti máa ran mẹ̀kúnnù lọ́wọ́ gbogbo àwọn ọmọ yìí èmi ò rò pé ó yẹ kí ìdílé Abíọ́lá ta wọ́n nù lórí tí bàbá bá wà láyé tàbí kó jẹ́ pé bàbá ló wà ní ipò tí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe nǹkan yìí wà lásìkò yìí ẹ jẹ́ kí ọ̀rọ̀ yẹn ó lè yé wa dáadáa ní pé káyọ̀ pé kì í ṣe bàbá ní Abíọ́lá ó jẹ́ òun ló wà ní ipò tí àwọn tí wọ́n ń ṣe nǹkan ìlú ìsìn wà gẹ́gẹ́ bí ìwà bàbá ṣe jẹ́ bàbá ò ní í ṣerú nǹkan bẹ́ẹ̀ kò ní ta wọ́n nù. pé kò ní ní kán ṣàyẹ̀wò wọn. bá bí ṣe ṣàyẹ̀wò sẹ́ bàbá ò ní ta wọ́n nù kò ní sọ pé wọn kì í ṣe ẹbí Abíọ́lá mọ́. lórí pé bàbá jẹ́ nítorí ànímọ́ ẹ̀dá tí Ọlọ́run dá bàbá yẹn. ṣùgbọ́n ṣé ọkùnrin kan lè gbà kí obìnrin míì kó gbé ọmọ ọlọ́mọ wá sí abẹ́ òun kínú ẹ̀ sì dùn sí lábẹ́ bó ṣe wù kó láàánú tó. àwọn èèyàn sáà ń abduct ọmọ. kéèyàn adopt ọmọ ẹgbẹ́ èèyàn ní ìdí ìfínúfíndọ̀ sọ pé òkè o n tó ń fẹ́ ṣe rèé ó wù ní o wọ́n kàn wá gbọ́ ọmọ wá kí ẹ̀ ti máa fojú wò pé àwọn ọmọ ọkọ rẹ̀ ṣùgbọ́n kéèyàn wá lọ tú délẹ̀ kán wá bá ní ọmọ àlè èmi ò lérò wípé ọkọ tí inú rẹ̀ ó dùn sí wà o. tó bá rí bẹ́ẹ̀ àwọn bàbá sẹ́rí àwọn nǹkan táwọn bàbá ayé àtijọ́ ń bò mọ́lẹ̀ náà pọ̀ gan. fọ́ọ̀mù àlè gan ti ń bọ̀ ti pẹ́. ó gẹ láti gbà ayé láti ayébáyé bẹ́ẹ̀ tí àwọn nǹkan kan wà tí wọ́n ń bò mọ́lẹ̀ tó pọ̀ àwọn nǹkan kan wà tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ kan wà pé tá a bá fẹ́ parí ẹ̀ ẹ̀yin odi ìlú là á lọ parí ẹ̀ tí etí mi ò dẹ̀ ní gbọ́ ìbúra máa wà lórí ẹ̀ adẹ́wà bẹ́ẹ̀ tẹ̀sí ní gbọ́ tẹ́ni mọ̀ pé báyìí lọ̀rọ̀ yìí ṣe jẹ́ adẹ́wà bẹ́ẹ̀ àwọn bàbá ayé àtijọ́ yẹn wọ́n bò ó jẹ́rí wọ́n máa bò síkírìtì top one ní pàápàá wọ́n á dẹ̀ bò síbẹ̀ sẹ́ni gbọ́ òjò ìdẹ̀ nímọ̀ kankan nípa ẹ̀ ṣe rí lórí ìyẹn kò sọ́kùnrin tí inú ẹ̀ máa dùn sí ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú lórí irú nǹkan báyìí àti rí nígbà kan tí òjíṣẹ́ Ọlọ́run kan ní pé kí oníkálukú máa wá sọ ó máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ obìnrin òun àtọkọ ẹ̀ wọ́n jọ lọ sí ṣọ́ọ̀ṣì ọmọ mẹ́ta wọ́n jọ lọ ni obìnrin dẹ̀ bọ́ síta ó dẹ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pé àwọn ọmọ wọn méjì inú wọn kì í ṣe tọkọ òun nǹkan ó ti di òun ti dàtún bí o òun sì gbọ́dọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ṣọ́ọ̀ṣì ń bẹ̀ lọ́kọ́ fi ilẹ̀ sí ibẹ̀ ló fi sílẹ̀ sí ló fi ilẹ̀ sí àti tó sọ pé ọmọ ẹ̀ ló àti tó sọ pé ọmọ ẹ̀ ló tiẹ̀ ó ní kò gbọ́dọ̀ gbé ilé òun mọ́ sẹ́mọ̀ wọn rí parí bẹ́ẹ̀ tó bá jẹ́ ní ayé àtijọ́ ni tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ wọ́n á mọ bí wọ́n ṣe fẹ́ bò mọ́lẹ̀ tí ẹnìkan kan ò ní gbọ́ nǹkan. ṣùgbọ́n ó dáa tó bá jẹ́ pé láyé àtijọ́ wọ́n fẹ́ràn láti máa ború nǹkan bẹ́ẹ̀ mọ́lẹ̀ wọ́n ṣe ń ṣe àwọn oògùn bíi mọ́gùn sára obìnrin ṣe gbá ṣàwọ́ pé ìdí nìyẹn tó fi jẹ́ pé àríbá kan náà ṣé mo fún un sọ ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan wa gẹ́gẹ́ ìhà tí Yorùbá kọ sí irú nǹkan bẹ́ẹ̀ Yorùbá wọn tara mọ́ ìwà àgbèrè rárá àtọ àmọ́ tó bá wá ṣẹlẹ̀ ó máa ń ṣẹlẹ̀ tó bá wá ṣẹlẹ̀ sẹ́ àwọn bàbá mọ báwo wọ́n ṣe ń. ṣé ẹ wá rò pé bóyá ara nǹkan tó ń jẹ́ kí ọmọ àlè túbọ̀ máa pọ̀ sí láwùjọ ni torí àwọn obìnrin á máa rí bíi pé tó bá ṣẹlẹ̀ tán wọ́n á bò mọ́lẹ̀. wọn nígbà yẹn táwọn à ń sọ yìí kì í ṣe bí ó ṣe rí rèé àwọn obìnrin ò ń ṣèṣekúṣe bí wọ́n ṣe ń ṣe láyé ìsìn. irú eléyìí tí àwa gbé jáde yìí. mistake ló máa ń wá nígbà yẹn. mistake ibo mistake ló máa ń wá nù kí ọkùnrin mi báyàwó yàwó. ó máa ń wá bẹ́ẹ̀ nígbà yẹn rí ó lè wà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín.
tí àbá nígbà wà lásìkò obìnrin kan ń ta oúnjẹ olóúnjẹ ni ibi tó máa ń kiri lọ ọkùnrin kan ń kọnu ìfẹ́ sí obìnrin yẹn wá wò pé ohun tó ń wà nílé ọkọ láéláé kò wá kiri lọ síbẹ̀ mọ́ ó bẹ̀rẹ̀ sí kiri gba àdúgbò ògòmí ó tún wá ní bábà kan tó máa ń ra oúnjẹ lọ́wọ́ ẹ̀ ní àdúgbò bí tó tún kiri lọ yẹn ọkùnrin ti bí yẹn ó tún tírèsì ẹ̀ débẹ̀ òun náà bẹ̀rẹ̀ sí lọ gẹrun lọ́dọ̀ bábà yẹn ilé bábà yẹn ló ti na mágúnlẹ̀ fún obìnrin yẹn láìmọ̀ obìnrin délé ọkọ ra lù ú ọkọ tàtẹ́wù ń pa ẹ máa wo irú àwọn ìtàn ọ̀rọ̀ yẹn o ọkọ tàtẹ́wù ń pa gbogbo ẹbí ọkọ wò pé obìnrin ò dẹ̀ ṣe yìí tán òun yà lè wẹ́ olókùú sìnkú obìnrin náà ó wà ní ààyè ẹ̀ pẹ̀lú ọmọ méjì tó ti bí ó wá pẹ́ ó bẹ̀rẹ̀ sí tún kiri oúnjẹ ẹ̀ padà ọkùnrin yìí wọ́n tún ríra ó tún bẹ̀rẹ̀ sí bá a sọ̀rọ̀ ó ṣáájò lẹ́yìn nǹkan bóyá wà wò wípé nǹkan kan sáà nẹni yìí rí lára àwọn tó fi ń dàrún láàmú láti gba ìwá ó gbà fún ó fẹ́ ọ̀wọ́lé ẹ̀ ó ń ṣe lọ́kọláya níjọ́ tí ó máa converse ìyẹn ọkùnrin ó bẹ̀rẹ̀ wọ́n jọ jẹun tán ní ó bẹ̀rẹ̀ pé nǹkan tọkùnrin bá fẹ́ kò sí ọ̀nà tí ò ní gbà tí òfin ní rí o ìfẹ́ tóun ní sí ẹ òun gbìyànjú lórí ẹ gan o ọ̀nà báyìí lòun rìn ọ̀nà báyìí lòun rìn ìyàwó á wò pé ṣé bẹ́ẹ̀ ni dákò sí wàhálà obìnrin yẹn fúnra rẹ̀ lòun náà lọ léra ẹ̀ lérò èrò yàtọ̀ sí mágùn ó lé ara ẹ̀ ní èrò fún ọkùnrin yẹn òun náà sì kó èrò òun náà bẹ̀rẹ̀ àárẹ̀ n kò dojú ikú tán ló wá sọ fún un wípé oró tó dá mi mo dá ẹ o ṣẹ́ni pé kì í ṣe póbìnrin yẹn ló dídí wò wípé òun fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ ẹ wo ọ̀nà tí ọkùnrin gbà then ṣẹ́ni brain àwọn obìnrin wà very very fragile ẹ̀tọ́ ọ̀nà sáà kò sí ọ̀nà tí ọkùnrin ò lè gbà láti lè fi entice wọn ok láyé àtijọ́ ṣé òrùka ò sí tí wọ́n fi ń di obìnrin mú tí ò ní mọ nǹkan kan tí wọ́n fi lè bá a lájọṣepọ̀ ṣé obìnrin yẹn ṣó dídì fẹ́ sọ pé òun fẹ́ ṣe nǹkan yẹn ni kò ní mọ̀gbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ so kò dàbí táyé èsìn tó jẹ́ pé àkàkún ìṣekúṣe yẹn ò jẹ́ nǹkan tó èèyàn kàkún ní ayé ìsìn mọ́ lọ́dọ̀ àwọn obìnrin náà ló fi pọ̀ tó bẹ́ẹ̀ ní ìsìn láyé ìgbà yẹn orí àtẹ tó rí irú ẹ̀ tírú ẹ̀ bá wá wáyé àwọn bàbá mọ bí wọ́n ṣe ń ṣe kí ni wọ́n rà iṣẹ́ ìyẹn ló jẹ́ kí ó dà báyìí láyé ìsìn rárá o ẹ má jẹ́ ká pàápọ̀ mọ́ra wọn rárá àtọ̀. ó dà wọ́n sọ pé ibi tí wọ́n ti sábà máa ń rí ọmọ àlè yìí wọ́n ní ọ̀dọ̀ àwọn tó bá lówó lọ́wọ́ ni nítorí pé àwọn obìnrin ibi tí ìgbádùn owó tó bá wà làwọn máa fẹ́ torí bọ̀ wọ́n nírú ẹ̀ ló jẹ́ kí irú eléyìí ṣẹlẹ̀ kí lẹ lè sọ lórí ẹ̀. kì í ṣe pé kò sẹ́ni tí ò fẹ́ràn owó àtàwọn ọkùnrin àtobìnrin kò sẹ́ni tí ò fẹ́ràn owó so tá a bá ń wò bẹ́ẹ̀ yẹn náà ọkùnrin míì náà wà tó jẹ́ pé olójú kòkòrò owó ju obìnrin lọ àmọ́ ẹ jẹ́ kí n wá sọ nǹkan kan fún yín pé tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni kí ló ń dé tó jẹ́ pé ìyàwó olówó yóò lọ lóyún fún dírẹ́fà ẹ̀ ẹ̀wùn ni ẹ̀wùn ni kí ló ń jẹ́ ẹ̀wùn nǹkan tó ń wùyàn náà wíwùyàn ẹ̀wùn ni obìnrin fi ń gbà pé mo fẹ́ èmi àti ẹ báyìí ẹ̀wùn ni kì í ṣe love ìfẹ́ kọ́. ok ìfẹ́ kọ́ lobìnrin ní tó fi ara ẹ̀ lẹ́kọ̀ọ́kùnrin. so irú yẹn ń sìn ẹ má jẹ́ ká bá tiwọ́ bọ̀ dáadáa á yé wa gan wípé ní orí ọ̀rọ̀ tí o ní pé nítorí pé ìdílé ẹ jẹ́ ìdílé olówó náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí à ń rí kì í ṣe pé ọ̀rọ̀ pé nítorí pé ẹni yẹn lówó náà ni
ọmọ àlè fi ń wà ní inú ilé ẹ̀. Ẹni tí ò ní owó rárá àtọ̀ yóò jẹ́ òun náà máa gbọ́mọ fún ẹ̀wùn ni tó ti yé yín sí ó lè lọ gbé oyún lọ́dọ̀ bàbá olówó ó gbé wá fún tálíkà tí ó sì máa sọ fún ẹni tí pípé òun ló ní ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ló sá ti ṣẹlẹ̀ tí àti rí lórí ayélujára. So irú nǹkan báyìí lóòótọ́ àwọn obìnrin fẹ́ràn ibi tó bá tura, ọ̀pọ̀lọpọ̀ wábi tó tutù bá sí, ọ̀pọ̀lọpọ̀ wọn ló fẹ́ràn irú nǹkan bẹ́ẹ̀. But ká má capitalize ẹ̀ lórí pé ìdá obìnrin nìkan ni. Ọkùnrin náà wà tó láìkó, gbogbo wa náà là láìkó owó, kò sẹ́ni tí ò fẹ́ràn nǹkan tí yóò tù lára. So but tá a bá wò ó dáadáa ní àárín yẹn náà, gbogbo àwọn tí wọ́n àìmáàkì pé wọn kì í ṣe ọmọ bàbá wa Abíọ́lá nísìnyí náà, tá a bá wo bí àwọn ìyá wọn ṣe dé ọ̀dọ̀ bàbá, á jẹ́ pé èmi nínú wọn ó wò pé jẹ́ kí èmi náà jórúkọ bàbá yìí, lẹ́yìn jórúkọ bàbá yìí náà ni ó fi ṣerú nǹkan. Ẹlòmíì ò lè jẹ́ ọmọ kan ṣo náà ni, ẹlòmíì ò lè jẹ́ méjì, ìdó bá pọ̀ jù ni ó jẹ́ méjì, ó lè jẹ́ ọmọ kan, ọ̀kọ̀ọ̀kan ló máa pọ̀ jù ní gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. So jẹ́ ìjórúkọ bàbá kì í sì ṣe gbogbo wọn ló jẹ́ pé abẹ́ òrùlé bàbá yìí ni wọ́n wà nígbà ayé bàbá náà. Ẹ wá dúró nǹkan tí wọ́n sọ yìí náà, at least gbogbo nǹkan wọ́n sọ yìí nísìn ìyàwó tá à ń sọ ìyá sà á tó fi 40. Ṣé gbogbo ọ̀dọ̀ àwọn 40 yẹn ni bàbá tẹ̀ ń lọ ni wọ́n ń kárì náà? Èèyàn gbé ẹyọ kan sílé gan ò tí ì kárí ẹ̀, á tó ń bèlè oríire bí ogójì ó lé. So irú yẹn ń sìn náà, ẹni tó jẹ́ ìkànnì, ẹni tó jẹ́ méjì náà ló máa wà níbẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà kò fẹ́ pé jẹ́ njórúkọ bàbá yìí, jẹ́ njórúkọ bàbá yìí. So ìyẹn ni mo rí ní àárín yẹn. Àwọn kan tiẹ̀ sọ pé bí àtòrí owó tí wọ́n rí gbà tán bá ti sọ wípé tó bá ti lóyún fún bóyá iye mílíọ̀nù báyìí ló gbà, bóyá mílíọ̀nù kan náírà, wọ́n ní ó wà lára tó fà á. Ṣé ẹ gbà bẹ́ẹ̀? Mo gbà bẹ́ẹ̀ ni. Ìdí tí mo fi gbà ojú pé 1 million naira nígbà náà gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àwọn ò mọ̀, nítorí nígbà tí kì í ṣe pé bàbá kó fún wọn lójú tèmi, à ń gbọ́ ọ ni, ó dẹ̀ lè má jẹ́ bẹ́ẹ̀, but nǹkan tá a gbọ́ ni pé ẹnìkan bá ti gbóyún wá bá sọ pé ọmọ yín ni o, bàbá fún ní 1 million. Ṣé 1 million nìkan ni èèyàn kàn máa jókòó lé pé nítorí 1 million tí mo fẹ́ gbà yìí o ni màá ṣe gbé ọmọ yìí màá gbé lọ fún bàbá? 1 million mọ̀ pọ̀ gbà náà. Ó pọ̀. 1 million abẹ́ tó 50 million báyìí o. Ó pọ̀. Àbí ò ní fẹ́ tó 50 million báyìí. Bàbá fojú wò ó lè fẹ́ tó bẹ́ẹ̀. So ìkan tí mo sọ pé mo gbà náà ni pé tá bá fojú wo 1 million nígbà yẹn èèyàn lè rí pé nítorí kan ìyẹn kí tí bàbá yìí bá ti tó sì mi tó sì bá mi ṣe lẹ́ẹ̀kan kí n àrèjì bí oyún ti wà lára mi o bí ò tẹ̀ tí ì sí o kí n sáré wá ẹlòmíì tí ó fún mi lóyún kí n gbé lọ fún wọn kí n gba 1 million. Kódà nínú àwọn tá à ń sọ̀rọ̀ nípa èyí náà tó bá jẹ́ bẹ́ẹ̀ o á rí ẹni tí ẹni tó ní ọmọ gangan tí ó ti máa fẹsẹ̀ halẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ tí ò ṣàgbára tó fẹ́ sà tí ó ti máa fẹsẹ̀ halẹ̀ pé ó gbé ọmọ mi lọ fún báyìí ó dáa kò sí wàhálà ládẹ̀dákẹ́ ẹnu ẹ̀ nítorí kò ṣàgbára tó fẹ́ sà. But that 1 million naira ǹjẹ́ ó wá tó irú ìtìjú tí ó fẹ́ dálẹ̀ báyìí? Ṣé mọ̀ pé a sọ pé 1 million naira owó ni nígbà yẹn, ǹjẹ́ ní ìsinyìí tọ́rọ̀ wá rí báyìí tí ó lè tó ìtìjú tó máa dálẹ̀ tí ó lè tán? Torí kò sí eléyìí ò lè kúrò nínú tàn mọ́, nítorí ẹni tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí ẹni tó lóko ni, ẹni pàápàá ni, ẹni tó nítàn ni, tó níran tó nítàn. Kódà òun gan-an fìtàn lélẹ̀ lórílẹ̀‐èdè yìí àti ní gbogbo àgbáyé. Ẹni tí ẹ wá rò pé ó lè parẹ́ mọ́ ní ìtàn kò ṣeé parẹ́ mọ́. So that's why tó jẹ́ pé 1 million ìgbà yẹn kò tán
ọ̀ràn tó wà nílẹ̀ yìí ní àkókò yìí. Àìní àròjinlẹ̀ náà ni èèyàn fi máa sọ pé that 1 million naira náà ni mo fẹ́ ṣe nǹkan báyìí nígbà yẹn. Ó dà, ibi tí ọ̀rọ̀ wa dé báyìí, ọ̀rọ̀ àwọn obìnrin láwùjọ wa lónìí, ǹjẹ́ òpin lè dé bá mímọ gbọ́mọba fọ́sùn bí àbí ò lè dé bá ká kú mọ́? Ọ̀rọ̀ ńlá lẹ béèrè yẹn, ọ̀rọ̀ tó jẹ́ múlákàyè ńlá wà ní. Téèyàn bá sọ pé òpin lè dé bá a jẹ́ pé kì í ṣọ̀rọ̀ 100 years to this time, kì í ṣọ̀rọ̀ 200 years to this time, nítorí bí ojú ṣe ń mọ́ sí náà ni ìwà àbàjẹ́ ló ń pọ̀ sí. Èmi lè sọ pé mo mú ọmọ tèmi, mo kọ́ lẹ́kọ̀ọ́ lé, mo kọ́ lẹ́kọ̀ọ́ òwe, mo ṣe rí ìta tí wọ́n tún lọ ń kọ́, ta ni wọ́n fẹ́ lọ míngù pẹ̀lú? Àwọn tó wá ní ìwà àbàjẹ́ ló pọ̀ jù ń ta. So environment téèyàn bá dẹ̀ wà, ó máa ń sọ̀rọ̀ nínú ìwà èèyàn, nínú ìgbésí ilé ayé èèyàn, ó máa ń sọ̀rọ̀ nínú ẹ̀. So ìdí nìyẹn tó fi jẹ́ pé kó tó di pé nǹkan yìí lè wà eradicated, ọ̀nà á jẹun, but advice kan ṣo tá a kàn lè gbára wa ojú wípé àwọn òbí ká mójútó àwọn ọmọ wa nípa ẹ̀kọ́ ilé àtẹ̀kọ́ ẹ̀sìn. Ṣé tí ẹ̀kọ́ ẹ̀sìn yẹn tó bá wà lára ọmọ àtẹ̀kọ́ ilé tó bá wà lára ọmọ dáadáa, ẹ rí i pé society máa yàtọ̀. Nítorí ọmọbìnrin tí mo mọ̀ pé kò yẹ kí ọkùnrin bá òun ní àjọṣepọ̀ tí òun máa fi wọlé ọkọ òun, kò ní déta kó máa ṣèṣekúṣe. Tó bá dẹ̀ tún wọlé ọkọ tó rí i pé Bíbélì sọ pé wo ò gbọ́dọ̀ ṣe àgbèrè, tó dẹ̀ wo punishment tó wà lórí ẹni tó ṣe àgbèrè nínú Quran, pé wọ́n rì mọ́lẹ̀ lórí ẹ̀, ó kù orí ẹ̀ ń ta, wọ́n sọ̀kò fún pa. Tẹ́mọ̀ ìbẹ̀rù yẹn wà pé téèyàn bá ṣe irú eléyìí, nǹkan báyìí ló máa end sí, tó a lè kọ́ba rẹ̀, kò ní lè ṣe. Bẹ́ẹ̀ tí ẹ̀sìn ò bá wá ní ipa kan nínú ìgbésí ilé ayé ẹ̀dá, àti pé ká tètè rí pé nǹkan yìí ó máa wá sópin ìgbàgbé, ó máa dínkù ní àwùjọ àpẹ̀wò. Ẹ̀dọ̀ ẹ̀bọ́ síta ní ìwọ̀nba ìgbà tí mo dúró ní orí fàrándà yín bí, mo rí àwọn ọmọ tí wọ́n ń kọjá, mo mọ iye obìnrin tó kọjá, mo rí àwọn tó múra ní ìmúra ọmọlúàbí péréte ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ ìmúra tí ọkùnrin á fi wò wọ́n bí ẹ̀ẹ̀mejì àbẹ́ẹ̀mẹ́ta ni wọ́n mú. So gbogbo irú àwọn nǹkan báyìí, báwo la ṣe fẹ́ ṣe? Inú ilé kan sá làwọn yẹn náà ti ń jáde. So kí ẹ rò pé irú nǹkan bẹ́ẹ̀ bó ṣe ń tẹ̀síwájú yẹn, báwo la ṣe rò pé bóyá ìwà àgbèrè yóò wà dínkù? Àti dínkù ìwà àgbèrè ó slim. Ó dà, àwọn kan wá sọ wípé lérò tàwọn, àwọn gbà pé àyẹ̀wò DNA tí wọ́n fi ń wo ọmọ ọkọ àtọmọ àlè nìkan ló lè mú àdínkù bá ìṣekúṣe láwùjọ wa, ṣe ìgbà bẹ́ẹ̀? Tán bá bẹ̀rẹ̀ sí pàápàá gbígbọ́ máa lè fún. Tàbá ní pé DNA nísìn ni gbogbo wa fẹ́ tẹ̀bàtì báyìí, DNA yẹn nǹkan tí èmi bá rò pé ìbá dáa jù lórí ẹ̀, nítorí DNA yóò tú gbogbo ìdílé tó wà ní orílẹ̀-èdè yóò tú kátó pátápátá. Lọ́tí a bá níyẹn la fẹ́ máa ṣe, tá a bá bẹ̀rẹ̀ ojúlé mẹ́wàá ní ibi tá a wà yìí, pé ojúlé mẹ́wàá, mo mọ̀ pé ilé 9 á dàrú mẹ́.
ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. So nǹkan tí a lè ṣe láti bí ìgbéyàwó, láti lé then débi ìgbéyàwó, then àwọn bí àáfàá wa àti àwọn pásítọ̀ wa wọ́n níṣẹ́ ṣe. Then tó bá jẹ́ pé DNA yẹn la wá fẹ́ kúkú tẹ̀bàtì gangan ká kúkú bẹ̀rẹ̀ sí ṣe DNA láti ìgbà tí obìnrin yẹn bá ti bí wọn lọ hospital, wọ́n dẹ̀ ṣe lọ́fẹ̀ẹ́. Ṣé mọ̀ pé ìyẹn máa jẹ́ kí àwọn obìnrin máa lè fẹ́ hùwà tí ò dáa, because o ti mọ̀ pé òun bímọ pọ́rọ́ ń bẹ̀ ni wọ́n ti máa ṣe DNA, wọ́n ti mọ̀ bóyá bàbá yẹn ló ní àbóhunkọ́, ìbẹ̀rù yẹn á wà ń bẹ̀. Kò ní jẹ́ kí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ó dìgbà ọmọ bá ṣẹ̀ṣẹ̀ di kinní kan tá a ṣẹ̀ṣẹ̀ wá ní doubtful mind lórí ẹ̀ láyẹ̀sẹ̀ pé ó yẹ jẹ́ ká lọ ṣe DNA test, ó sì máa tẹ̀síwájú ni. Bẹ́ẹ̀ tó bá yẹ ń bímọ pọ́rọ́ lẹ̀ báyìí ẹ̀ ṣe wọ́n ṣe ń fún wọn ní birth certificate lọ́fẹ̀ẹ́ yẹn, wọ́n máa fún kán máa ṣe bẹ́ẹ̀ náà wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ náà. Ìyẹn ló máa jẹ́ kí nǹkan yẹn ó yàtọ̀ láwùjọ. Tọ́ ẹ ṣeun o fún ojúwòye tiyín lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ọ̀rọ̀ màrè o láàárín àwọn obìnrin wa láwùjọ wa nípa gbígbé ọmọ bàfọ́sùn. Tèmi tí ń tòótọ́ kí lè ro tiyín? Ẹ já jọ pàdé ní comment section yẹn náà ká mọ̀ ọ́n. Ẹ bá àkáǹtì tó ń wò yín jákèjádò àgbáyé kẹ́ ẹ dárúkọ yín kẹ́ ẹ sì pẹ̀lú ọ̀bánisọ̀rọ̀ yín. So gbogbo ojú tó ń wo Bembeyeke TV ní jákèjádò gbogbo àgbáyé, ojú tẹ́ fi ń wò ó ní fọ́ o. Àmín. Etí tẹ́ sì fi ń gbọ́ Bembeyeke TV, etí náà ò ní di. Àmín. Ní àfikún ní ráńpẹ́ ní pé gbogbo àwọn ọmọ tí wọ́n kà pé wọn kì í ṣe ọmọ bàbá wa Abíọ́lá, kí àwọn tí wọ́n jẹ́ ọmọ ọkọ wọ́n ṣe wí, wọ́n fà wọ́n mọ́ra, kí wọ́n máa tà wọ́n nù. Gbogbo nǹkan tó bá lẹ́tọ̀ọ́ láti ṣe fún wọn gẹ́gẹ́ bí abducted child wọ́n ṣe fún àwọn náà. Nọ́mbà ìbánisọ̀rọ̀ tèmi òun náà ni 08034275939 08034275939. Olóyè Odùṣínà Yunus Ìdòwú tí mo jẹ́ amúlùdùn gbogbo Lábáìwá ní Ìtòkò Titun nílùú Abẹ́òkúta. Ẹ ṣé púpọ̀. Tọ́ ẹ ṣeun o, ọ̀rọ̀ rèé o, ẹ bá wa share ẹ̀ fáwọn ẹlòmíì. Ẹ má gbàgbé àwọn tó ń bá wá dòwò pọ̀ ní iléeṣẹ́ Bembeyeke, Alisna Homes and Properties, ATJ Textiles, Dfash Express Logistics àti Alani Nightingale. Ẹ bá share ẹ̀ fáwọn ẹlòmíì. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bembeyeke lẹ̀ ń pè mí. Lónìí ẹ ti wò lóní Bembeyeke, ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì. Lóní Bembeyeke. Welcome to the epitome of luxury living, nested in the heart of Shimawa, Mowe, Ogun State. Prepare to embark on a journey where serenity meets sophistication, where every corner tells a story of elegance and tranquility. Islet Phase 1 is located 10-minute drive from Lagos Ibadan Expressway, right behind the RCCG camp, Shimawa.
Yeah, you are welcome. Yeah, can you tell me? Wow. It was to the glory of God. I appreciate Almighty God. It's a real opportunity. I'm so fortunate I got to know about this place through a friend of mine who happens to be a realtor. Okay, thank you. That's noted. Then, can you tell me how do this property along with your reference? Oh, wow. It's such a comfortable and a nice place for me. I appreciate its accessibility to many amenities that is very close. It's a wonderful place that so much appreciate. Okay, that's good. Can you let me know what are the documents after purchase properties? I really appreciate, like I said, immediately I purchased this place, I was given the receipt for the sales of a 500 meter scale meter. Also, I also got a deed of assignment. I was given deed of assignment with no effect. Also, I was also given a survey plan and at the same time a contract of sales from them with immediate effect. So I so much thank you God for this rare opportunity. Thank you. Really appreciate you. Welcome. Have a nice day. Thank you very much. Hello everybody, I welcome you to the allocation activities of today at Isnot Phase 1, and I'm using this medium to congratulate every property investors. Let me call them smart investors for the kind and wise decision they make, because it's never been easy getting a property at this kind of location at Shimawa Mowing House. It comes with a high price, and as we all know, development is all going. We have some other kind of properties as smart homes and properties. We have some of our estates, some are already developing, while some are even sold out. So we have some properties at Ajebo. We have some at Ajebo. We have a Mango Phase 1 at Ajebo, and also we have a Dream Home Phase 2, which is still available at the moment. We have that one also at about how the allocation properties have been, and it's never been easy, and we congratulate every one of us. So I'm using this medium to kind of invite everyone that it is only now that you can get the property you want. Any moment, any further delay in the decision will also lead to an increment. So whenever you want to consult the professionals involved. Make use of at Isnot Homes and Property. So like I said earlier on, we have some that are already sold out, and we have some that are still currently on for selling. So if you are interested, kindly check us at our available Gmail down, and also the number on the page. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ gbọ́ tiwa ní í ṣe. Torí ẹyẹ bí ọ̀gìn ò sí, kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Sọpọ̀ ti lọ Bembeyeke TV, ilẹ̀ tí máa rí bẹ́bẹ́ ìkànnì ìlóyìn ládùn jù, Daniel Salmon ló mú mi gbàyè, òun ni ẹ máa wò.